Africa Content TV. Ìbàdàn ẹjẹ́ adákẹ́jẹ́jẹ́ gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí o. Olúbàdàn fẹ́ sọ̀rọ̀. Ẹdákẹ́jẹ́jẹ́ farabalẹ̀. Ẹ̀wọ̀ gómìnà wa yàtọ̀ fún yẹn mo dúpẹ́ lọ́wọ́ àwọn Ìbàdàn ọmọ Ìbàdàn tí wọ́n yẹ mi sí tí a pọ́n mi lé. Mo dúpẹ́ púpọ̀ Ìbàdàn ọmọ lọ sókè ni o. Nàìjíríà wà dẹ̀ ní bàjẹ́ o. A dúpẹ́ púpọ̀ púpọ̀. Gbogbo àwọn kábíyèsí tí wọ́n wá tí wọ́n yẹ wá sí ọlọ́wọ́ ọ̀nà ìpínlẹ̀ lọ́wọ́. Àsìkò dúpẹ́ lọ́wọ́ aṣojú pírẹ́sídẹ́ǹtì wa tí wọ́n máa pè é nítorí dàbígbà dúpẹ́ pé kò fẹ́ gbàgbé. Jẹ́ ní pírẹ́sídẹ́ǹtì. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀ wọ́n ṣe o.